Mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire lóko àti lẹ́yìn odi níbi tí ìbá ti ń wò mí. Gẹ́gẹ́ bí a ti gbọ́ nípa ọ̀rọ̀ tó ń lọ, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo jẹ́ ọmọ Yorùbá home based media tó jẹ́ wípé àwọn tí ó jẹ́ leader tèmi tí mo gbà fún, tí mo ti ń tẹ̀lé, tó jẹ́ pé ìgbésẹ̀ tí mo ń gbé òun náà lèmi náà ń tọ̀. Bàbá wa Professor Banji Akíntóyè àti bàbá wa Chief Dr. Igboho aka Òòṣà, àwọn làwa gbà fún, àwọn la rí gẹ́gẹ́ bí leader wa. Lẹ́yìn àwọn méjèèjì kò sí ẹnìkan tí a túmọ̀ as a leader. Fún ìdí èyí, gbogbo ẹ̀yin ìjọba Nàìjíríà tí ẹ ní lọ́kàn wípé bóyá ẹ fẹ́ máa dúnkòokò máa wa home based media, òun ló fà á tá a fi wá ṣe tẹlifíṣàn yìí fún gbogbo yín kẹ́ ẹ mọ ibi tí àwa home based media belong sí. Kò sí nǹkan tó kàn wá pẹ̀lú àwọn tí ń pariwo adélé pẹ̀lú òmìnira 2022. Kò sí nǹkan tó kàn wá home based media. Àwa tí ẹni tí a gbà fún òun náà láti dárúkọ yẹn. Ẹ sì lè rí bàbá wa Ìgbòho nínú ìbàjẹ́, nínú ìdọ̀tí láéláé. Bákan náà, ẹ lè rí bàbá wa Professor Banji Akíntóyè nínú ìwà ìbàjẹ́ tàbí nínú ìwà ìdọ̀tí láéláé. Òun ló fà á láà fi gbà fún wọn. Torí a rí wọn gẹ́gẹ́ bí oníjàgídíjàgan. Nǹkan tí a fi nígbàgbọ́ lórí wọn nìyẹn. Òun làfi ń sọ fún yín pé ibi táwa belong sí nìyẹn. Àwọn dúpọ̀ Onitiri òmìnira 2022, àwọn ni wọ́n ń threaten ìjọba pẹ̀lú adélé tí wọ́n ń pariwo o. Ṣé ẹ ti gbọ́? Ẹ ṣé gan ni. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Ismaila Ọláìtàn ọmọ Ìbíyẹmí tí mo jẹ́ member Yorùbá based media. Ṣé ẹ ti gbọ́? Ẹ ṣé gan ni. God bless you all.